Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè. Ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà tó yẹ tí òṣùwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá. Daily prediction for all zodiac sign. Do and don'ts for all zodiac signs. Ọjọ́ Saturday, October 14, ọdún 2023 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ iná tokanranyan Aries, kí ẹ má ṣe kánjú ṣe ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe lọ́jọ́ yìí, kí ẹ sì ṣe òtítọ́. Bákan náà kí ẹ tẹpá mọ́ṣẹ́ yín. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erupe Alamo Taurus, kí ẹ ṣọ́ ìbínú ní ṣíṣe. Bákan náà sì rèé kí ẹ rẹra yín nílẹ̀ dáadáa, kí ẹ wà ní ìfọ̀kànbalẹ̀, kẹ́ sì gba àlàáfíà láàyè. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí òye oríire kan kó wá sí yín ní ọpọlọ ní ìgbà tí ẹ bá ti dá wà lẹ́yìn nìkan. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afefe alawada Gemini, kí ẹ ṣojú àánú ní ṣíṣe. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe gba èròǹgbà tí ó tọ́ láàyè nínú ọkàn yín. Bákan náà kí ẹ má ṣe jẹ́ kí nǹkan sún yín, kí ẹ sì dùnra yín nínú lọ́pọ̀. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi agbára Cancer, kí ẹ dùnra yín nínú dáadáa ló tọ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ìfẹ́ hàn káàkiri. Òun lẹ lè fi rí oore gbà ní ọjọ́ yìí, kí ẹ sì má ṣe gba èròǹgbà burú láàyè ní ọkàn yín. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ iná tó gbóná riri Leo, òmìnira wà fún yín, ẹ jáde lọ láti lọ wá oore. Bẹ́ẹ̀ sì ni kí ẹ tẹpá mọ́ṣẹ́ yín, kí ẹ sì rẹra yín lẹ̀ dáadáa. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erupe funfun Virgo, kí ẹ tẹpá mọ́ iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ dá wà, ó dára ju kí ẹ wà ní àárín ọ̀pọ̀ èrò lọ. Bákan náà kí ẹ dùnra yín nínú dáadáa ní ọjọ́ yìí. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ marinmifin Libra, kí ẹ ṣọ́ ìbínú yín, kí ẹ sì rẹra yín lẹ̀ dáadáa, kí ẹ sì má ṣe gbára lé ẹnikẹ́ni tàbí fi inú tán ẹnikẹ́ni. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi tutu Scorpio, ẹ má ṣe ṣèlérí ohun tí ẹ ò lè múṣẹ o. Bẹ́ẹ̀ sì ni kí ẹ free pẹ̀lú àwọn ènìyàn lónìí, kí ẹ bẹ́ ènìyàn ṣe. Bákan náà kí ẹ gbájúmọ́ èròǹgbà ọkàn yín, ẹ gbájúmọ́ àwọn nǹkan tí ẹ ti gbà lérò tó lè mú kí ìlọsíwájú dé bá yín ní ọjọ́ yìí. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ iná àtùpà Sagittarius, oríire wà fún yín, kí ẹ sì fi nǹkan tí ẹ bá fẹ́ ṣe ní nǹkan oríire, kí ẹ fi pamọ́ sínú ọkàn yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe nǹkan lásán bẹ́ẹ̀, kí ẹ gba àmọ̀ràn ṣáájú kí ẹ tó ṣe nǹkan ní ọjọ́ yìí. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erupe eleruku Capricorn, àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín lọ́jọ́ yìí, ẹran ìfẹ́ wà fún yín lọ́jọ́ yìí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ bá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe ní dárìn ní inú òkùnkùn ní ọjọ́ yìí. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ onibinu Aquarius, kí ẹ tọ́jú àwọn èròǹgbà ọkàn yín sínú ọkàn yín ni o. Ẹ má ṣe jẹ́ kí ó hàn sẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe ní ẹ fẹ́ gbẹ̀san àbí ẹ fẹ́ bẹ́yàn fa fàǹfà kankan ní ọjọ́ yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe sùn láì tọ́nà sùn. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi tikiiru Pisces, kí ẹ gba àlàáfíà láàyè lọ́jọ́ yìí ló dára jù. Bákan náà kí ẹ bá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ múra dáadáa, kí ẹ bá àwọn ènìyàn ṣe lọ́jọ́ yìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí tí ẹ gbọ́ èdè Yorùbá, for those of you listening to me that doesn't understand Yoruba language, daily prediction for all zodiac sign for Saturday, October 14, 2023. Aries sign, work hard and don't be too hurry with your things. Stay truthful. Taurus sign, limit anger, stay calm and refresh your mind. There may be possible new success idea. Stay humble. Gemini sign, limit favor. Don't accept negative thoughts. Don't be frustrated and stay more happy. Cancer sign, stay happy with your inner self. Spread love and don't be negative in your thoughts or reactions. Leo sign, there is freedom. Go out in search for luck. Stay hardworking and be humble. Virgo sign, work hard. Keep yourself more private than public and stay happy. Libra sign, limit anger, stay humble and don't trust anyone. Scorpio sign, don't promise what you can't afford. Be free with people and stay focused on your plans, on your positive plans. And Sagittarius sign, there is luck for you. Keep your success as secret and also don't do things justly. Capricorn sign, there is natural love from all. Communicate nicely and don't walk alone in the dark. Aquarius sign, keep your plans secret. Don't revenge or argue with anyone. Don't sleep without light. Pisces sign, stay peaceful, connect and communicate more with people and also dress nicely. Ọlọ́run Olódùmarè lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ lè kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ bá wa pín kí ó lọ jẹ́ ìwúlò àtàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Mo ṣe ẹ̀là àbọ̀rú, ẹ̀là àbọ̀yè, ẹ̀là àbọ̀ ṣíṣẹ́. Ire o.